ìkàyà ènìyàn ni ẹ́ ọ̀dájú abiyamọ ìwọ tó pé mo wá fi ọmọ sọ́dọ̀ ẹ fún ìgbà díẹ̀ ọdẹ ìbálẹ̀ ayé ọmọ jẹ́ fún mi. ṣé ọmọ ló sọ fún ọ páyé òun ti bàjẹ́ ni àbí wọ́n fún ara rẹ orí àpẹẹrẹ lára rẹ̀ páyé rẹ̀ bàjẹ́ dúró ọmọ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ṣé o lérò pé o lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ tó mi ni o ò ní tó mi lẹ́mi bẹ́ẹ̀ tiẹ̀ ní ọmọ tí mo gbé sí ikùn mi tí mo fi ara mi tí mo fi bí ìwọ àkúlẹ̀bọ àbí kí ló ń pè é gbogbo nǹkan tí a sè sílé fi jóná gbogbo aráyé ni màá wí fún wàá wá gbà nǹkan tí funfun tó fi ju dúdú lọ wàá fi wọ̀n ẹ́ ìwọ ìkà ni ẹ́ ìwọ wàá gbà wá ní. ilẹ̀ bá mú n bolo gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ajá rẹ̀ ti wọlé tẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀ orí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló gbẹ mọ́ bẹ́ẹ̀ mo wí òun akọ́lé lórí bí ẹ̀wà ta ni ọ́ èmi àkúnlẹ̀bọ ẹ̀jẹ̀ rẹ̀ ò gbẹ bẹ́ẹ̀ mo wí. ní orúkọ Jésù. mo ní kó múra mi wá ọ̀dà bẹ́ẹ̀ ọ rò pé n ti ń gbénu rẹ ó jù lọ àbí yíǹde ó yí ọ pé n ti ń gbénu mi ó jù ọ lọ gbogbo ọ̀nà bẹ́ẹ̀ mo wí.